Auto Bola ò mà jẹ́ kó ń jẹ́ kó lọ lẹ́nu mi tí nǹkan kan bá ṣe mí. Auto Bola ní ẹ̀kúsó, Auto Bola ní ẹ̀kúsó. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ ti rí, ǹjẹ́ ẹ̀yin ti rí fídíò tí Auto Bola ṣe fún mọ̀mọ́? Mo mọ̀ pé oúnjẹ máa padà lọ fún mọ̀mọ́ ni. Ṣé ẹ ti rí fídíò tí Auto Bíì tó ṣe fún ìyá yín amẹ̀bọ? Yóò pé wọ́n ní kówèrè wá bá wa kó jẹ́ kí mọ̀mọ́ rí má ṣàwòsí torí ọjọ́ tó Auto Bola ń bú Queen Mother ó máa gbé fídíò yẹn. Auto Bola ti bú mọ̀mọ́ rí ó ò gbé, ó tún ti tún mọ̀mọ́ bú. Jọ̀ọ́ nítorí Ọlọ́run bá wa gbé. Ìyẹn náà máa ń pè ní pé èèyàn ò ṣàbòsí. Ẹ̀yin èèyàn ẹ bá ń gbọ́ pé ó lẹ́tìkẹ́ ó ṣe kí ni ó lẹ́tìkẹ́ lórí social media wọn. First thing first, ẹ̀yin èèyàn, first thing first ni pé wọ́n ní mọ̀mọ́ yín nǹkan tá a gbọ́ ṣàmọ̀ analysis ni mo ṣe o. Analysis ò dẹ̀ yẹ kó fàjà, kò yẹ kó dùnyàn, ṣó ti yẹ yín. Wọ́n ní mọ̀mọ́ ò ta nǹkan kan. Wọ́n ní mọ̀mọ́ ò ta nǹkan kan. Wọ́n ní bó mọ̀mọ́ ṣe tó pálí sínú ṣọ́ọ̀bù yẹn ni pálí yẹn ṣe wà. Mọ̀mọ́ ò ta nǹkan kan lórí social media wípé kò sẹ́nibọ̀dì tó ń rẹ́ anything. Wọ́n ní gbogbo pálí, ṣé pálí ló pè? Gbogbo bọ́ksìsì torí nǹkan tó pè ni mò ń sọ tán kó sórí ibẹ̀ yẹn. Wọ́n ní kò shift rí, kò move rí, kò restock, kò ṣe kíní pé bó ṣe bu túẹ́túẹ́ síbẹ̀ yẹn ni. Wọ́n ṣe bí èèyàn tó bá ní ṣọ́ọ̀bù á tún ní extension àbí kò tẹ̀ tó ṣí branch. Kí ló dé tó jẹ́ pé inú ṣẹ́ẹ̀dì náà wọ́n ní wọ́n fi àgbo bojú ni. Wọ́n ní ọ́bì mọ̀mọ́ làgbo títà. Ọlọ́ṣàánú. Wọ́n ní Auto Bola ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi. Ẹ má confirm mi o. Wọ́n ní ọ́bì ìyá yín, ọ́bì ní àgbo títà kì í ṣe pé ó ṣe. Wọ́n ní iṣẹ́ gangan tó yàn láàyò ní pé kó máa bá téèyàn jẹ. Inú ìbàjẹ́ nìyá yín ti ń jẹun. Wọ́n ní ọ́bì ẹ̀ ni kó máa ta àgbo, kò sí nǹkan kan, kò ta nǹkan kan. Èmi náà sọ bẹ́ẹ̀. Àwọn tó rà ló jáde níjọ́ sí pé àgbo yìí ò ṣiṣẹ́. Kí lẹ kó mo ní ìbọn ní ìgbà tí mọ̀mọ́ wọn dé ewé lórí AliExpress. Báwo ewé ti gbẹ tán, ewé gbígbẹ náà sẹ́ndì sí mọ̀mọ́. Mo sọ bẹ́ẹ̀ náà. Àwọn èèyàn kọ̀ bẹ́ẹ̀ pé àgbo fáibọ̀dù táwọn rà kò ṣiṣẹ́. Ìgbà táwọn lọ rà lọ́dọ̀ ọmọlúàbí Ẹniọlá Sisi Alágbo, wọ́n ní ẹsẹ̀kẹsẹ̀ ló ṣiṣẹ́. Ìyẹn ló wá bí mọ̀mọ́ nú tí mọ̀mọ́ fi wá fi kan rẹ̀. Mọ̀mọ́ àgbo is my hobby, ẹ pẹ̀lẹ́ máa. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Olóṣìlọ Auto Bola o. Eléyìí tá a tún jí rí lélẹ̀. Ó ní àgbo is your hobby, kì í ṣiṣẹ́ tẹ̀ ṣe. Wọ́n ní iṣẹ́ kankan tẹ̀ ń ṣe. Òun ní kẹ́ ẹ bá tèèyàn jẹ, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ máa bá tàwọn èèyàn jẹ. Wípé àgbo yẹn hobby lásán ni. Passive income ni. Tó bá wá ọ̀gá ọ̀tá ni. Pé torí pé ṣọ́ọ̀bù yẹn ti Lizzy là ń bú, bó ṣe sales. Mọ̀mọ́ ò ta nǹkan kan nínú ibẹ̀ yẹn. Torí ẹ̀ ló fi jẹ́ pé tó bá lọ bí alọ́bẹ̀lẹ̀ ìjà, tó bá lọ sí bí alọ́bẹ̀lẹ̀ ìjà, ó kàn bá àwọn èèyàn jà kiri ni torí pé kí ni ọmọ ọlọ́mọ ebi ti pa wèrè. Èmi náà wá sọ kíní kan pé mọ̀mọ́ ṣe rí sometimes ẹ jẹ́wọ́ ọ̀pọ̀ ká dáṣọ̀rọ̀ ní àṣẹ business ẹ fi hàn press ọgbẹ́ níṣẹ́ lọ́wọ́. Àṣẹ ọbí lásán kò sí nǹkan kan, inú ti gbẹ dànù, ewé ti gbẹ dànù. Auto Bola ló ń sọ bẹ́ẹ̀ o. Ó ní mọ̀mọ́ ló máa jáde. Ara nǹkan tó ń sọ lèmi ń sọ yìí. Mi ò bá yín jà o. Tilẹ̀ tọ́ lọ́hùn. Wọ́n pàṣẹ ṣọdún tán ni. Mi ò bá yín jà. Auto Bola ní ẹ̀yin ò notice ni pé mọ̀mọ́ máa gbé vendor wá. Pé tí mọ̀mọ́ bá ti lè gbé vendor wá tó bá ti gbowó dáadáa lọ́wọ́ wọn tẹ́ni ò bá fẹ́ sanwó mọ́, tẹ́ni ò bá fẹ́ máa lọ. A wá yí sí blogging. Wọ́n ní nǹkan méjì tó fi ń jẹun nìyẹn. Kó gba advert, kó dẹ̀ blog. Wọ́n ní ẹ̀rí pé ìgbà tí ìbílẹ̀ ti lọ ní wèrè ti bẹ̀rẹ̀, excuse me, lára mọ̀mọ́.
wọ́n ní bí ìbílẹ̀ ṣe lọ báyìí kò sí advert mọ́, kò sí, ó wá rò pé òun lè yí sí blọ́ọ̀gì pé tó bá jẹ́ pé lóòótọ́ mọ̀mọ́ ń ṣe nǹkan rere tó mọ̀ pé òkè àwọn vendor ẹ̀ o wọ́n gbáyàn ni o wọ́n ṣe gbogbo ẹ̀ ni wọ́n ní owó tó o gbà fún advert yẹn wàá dá padà sódà wọ́n á mọ̀ pé ọwọ́ ẹ̀ clean. Ibo ni mọ̀mọ́ ti fẹ́ lọ ibo ni kí mọ̀mọ́ ti rí 30 million ibo ni kò ti rí máa dúró okó títí náà àwọn àdó kó tó rí wọn èlò gan ni PS fún tí náà ní ọdún lọ Nàìjíríà àwọn ìbéèrè tèmi fẹ́ béèrè ni èlò ni PS fún tí náà tíkẹ́ẹ̀tì lásán ló jẹ láti rí economy tíkẹ́ẹ̀tì fọmọ ọlọ́mọ kẹ́ẹ̀dẹ̀ tí ó ti tán kẹfún ní unrealistic hope má wọrí ìwà ṣẹ́yàwó mi ó ti tán tí náà máa ṣí báyìí ni ibo ni kí mọ̀mọ́ ti rí mọ̀mọ́ tí ò ta nǹkan kan ẹ rí pé mọ̀mọ́ ò lè ṣe ẹ̀lò má ṣe díìsì mọ́ na play ìbílẹ̀ kúrò ní láìfù mọ̀mọ́ ẹ wo bó ṣe dá dọ̀kásì kúrò mẹ́ mọ̀mọ́ wá déyàn tó ń fi £10 from hello Mercedes to £10 ó fi hàn press wa nílùú tó ọ̀nà pound ọlọ́run àánú ìyá ìdẹ́ ń ṣe mí ẹ̀yin ọmọbìnrin ẹ má pa ìyá yìí gbogbo bí wọ́n ti ń dín àkàrà mọ̀mọ́ wọ́n ti jàkàrà elépo olóróró wọ́n sọ pé ó tún jẹ vegetarian àkàrà nǹkan ní vegetarian ló ń pè àkàrà oní vegetarian ló máa dì wọ́n tún pè ní ẹ ti bá yẹ ìyá ìjẹ Auto Bola eléyìí tó dà lẹ́ẹ̀kọ́dà ó lọ́ máa ẹ̀sùn tẹ́rọ́rìsì ní mọ̀mọ́ ta ni ò ṣàìmọ̀ pé tẹ́rọ́rìsì ní mọ̀mọ́ àtijọ́ àzímú ni ọlọ́run máa yẹ kó ọlọ́run wá fi síbi tó nira níyàwó wà mẹ́yẹn ó wá ń wò ó ń wà tó ń wò sí owó títí kò tó sọdá kí mọ́tò mọ̀mọ́ ṣe mọ̀ pé ti fẹnu jẹ́ràn sáwò fún wa pé ẹ ń lọ vacation tó bá ti wá bí pọ́n rí pọ́n gba yín jà ìpọ́n nígbà gbá àwọn bàbá yín jà ẹ̀yin ẹ má lọ vacation yẹn pẹ̀lú £10 tẹ́ kó dání tó bá ti bí yín dá mi ìmọ̀rú life tẹ́yìn ò live nílé ayé tó fi fíw bẹ́ẹ̀ ṣe dàgbà tó yẹn kẹ máa fíw pé kẹ máa oppress number one owó nǹkan hotel lára yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbà náà lẹ́yìn ṣe kí ni ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ẹ ṣá ni owó tẹ̀ ń gbà náà owó advert bẹ́ẹ̀ ṣe ń gba mílíọ̀nù kò hàn lára yín ṣe lè dàbí àwọn ìyá tó máa ń ṣe epo tó máa ń ṣe epo tó máa ń ṣẹyìn inú abúlé nígbà yẹn nǹkan tẹ́ ẹ jọ nìyẹn kò tí ẹ ṣó pé lo ìbò lẹ́wà ẹlòmíì máa rò pé náìjà ní àwọn èèyàn lọ wà náìjà gan dójú àwọn yín lọ ẹ máa kó chain bíi 6 sọ́run ta ni ò mọ̀ pé kèrè ń ṣe tó bá yẹ pé gold ní mọ̀mọ́ ẹyọ kan lẹ máa tiẹ̀ lò tẹ́ bá tẹ fẹ́ oppress bó ẹ máa kó bíi 6 sọ́run ẹ máa dàbí wèrè ẹ sọ pé kó £10 ibẹ̀ mo ti mọ̀ pé you have lost it £10 lẹ wá kó jáde tẹ wá fẹ́ fi oppress bẹ́ẹ̀ lọ vacation lọ́mọ àwọn búkì ti lọ vacation wọn ti padà ọjọ́ wo lẹ máa lọ tí tẹ́ ẹ̀ bá lọ vacation yẹn wàhálà máa ṣẹlẹ̀ lórí social media yóò wà á máa drag yín like àṣọ àní generator ṣe mọ̀ pé customer dáadáa ní. Another thing tí mo tẹ̀ tí wá notice ká má tẹ̀ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ni pé ṣé tí ì rí another land vendor ni mo rò pé ẹ ń bọ́ fún àjọ yẹn pé ìbílẹ̀ báwo ìbílẹ̀ tó ti lọ òun ló mọ̀ ọ́ wípé bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n kúnnú DM yín mọ́mọ́ ṣé ẹ̀ tún ní another vendor ni tí ì ní another vendor ó ga ọ́ ìyàn tó ṣe yín ìwọ́n tó ṣe fún yín ò dáa ọ́ tí bá mẹ́ni ẹ̀ máa lọ bá yín bẹ̀bẹ̀ kò wá sí anything desperation báyìí lè fi ń blog tẹ bá lọ wo show mọ́mọ́ ẹ máa rí how desperate mọ́mọ́ fẹ́ lè máa ké ìgbà tí ò rí show ṣe mọ́mọ́ sometimes sọ pé take a step back relax you understand relax mọ́mọ́ ó fẹ́ lè máa ké lórí show yẹn she is not forcing the show ẹ ti máa mọ̀ pé ọlọ́run máa kọ̀ dé àìmọ̀ ṣe séyàn kàkà bẹ́ẹ̀ kéèyàn ra lọ kó ra kúrò ń bẹ́ẹ̀
kó ra fílẹ̀ fáwọn tó wà níbẹ̀ because obviously ọlọ́run gbà fún ẹ mọ́ báyìí lórí iṣẹ́ òṣìṣẹ́ ṣe sí Facebook ṣe sí TikTok ṣe sí YouTube ṣe sí ní gbogbo ẹ̀ Instagram ọlọ́run ò fún ẹ ní ọlọ́run gbà fún ẹ mọ́ kó má yẹ pé àwọn ìpè tó ti gbé ẹṣẹ́ wọ́n ṣe gbé ẹrẹ́ ní gbogbo ìgbà yẹn wọ́n yẹ kó ló ń já ẹ sìn wọ́n ṣe gbé ẹrẹ́ ṣe é rántí tó sọ pé àgọ́ tó ń sọ pé kò sóògùn mọ́mọ́ kí ló wọ́n bá yé yín jẹ́ sí èmi ní kí ìbéèrè ni o ìbéèrè ò bàjá kí ẹ̀mọ̀ kí wọ́n ti ṣépè fún yín wọ́n ti kó èpè fún yín wọ́n ti gbé àwọn kinní tẹ́ ń sọ pé kò ságbára nínú agbára oṣó kò ságbára nínú agbára kinní kan wọ́n ti kó èpè fún kò ságbára nínú agbára oṣó kò ságbára nínú agbára kinní ẹ̀dẹ̀ ń tewé immigration kí lẹ́yìn ń pè sí ewé abájọ tàgbó yín ò fi ṣiṣẹ́ ẹ̀wọ̀n fún láwọn àyájọ́ kan téèyàn gbọ́dọ̀ máa pè sí àwọn ewé téèyàn ń ta kí lẹ́yìn ń pè sí mọ̀mọ́ fún mẹ́rin pé ìtọ́ kó fún yín ẹ wò gbà tó ṣe ń ṣe mọ́ yín lára ẹ wò gbà tó ṣe ń ṣe mọ́ yín lára ẹ wá déèyàn tó rí rádaràdá lórí social media àti ẹ̀rọ pé mi ìmọ̀ bọ́ tẹ́ ẹ ṣe fọ́tò Bọ́lá o nǹkan tí mi rí lèmi gbé o tọ́tò Bọ́lá tó ń kó fún yín all from nowhere ẹ tí ẹ ní ìdá tí ṣẹyàn kó tó di pé wọ́n pè yín terrorist ó tó di pé wọ́n pè yín terrorist wọ́n bẹ̀rẹ̀ sọ pé túlájà alẹ́ gan mọ̀mọ́ ẹ yí ìwà yín padà ó dá báyìí ẹ yí ìwà yín padà kì í ṣe nǹkan tó dà ṣe rí gbogbo ẹ̀sìn tẹ́ ṣe ní February yẹn nǹkan tó ń ba yín jẹ́ débi tẹ́ ẹ dé ni that is it you became paranoid ẹ̀yin èèyàn she was paranoid like she became paranoid ibi tó dẹ̀ tí ogun ti bẹ̀rẹ̀ sí ń jà mọ̀mọ́ tó gún gbà wọnú ayé mọ̀mọ́ ní pé ìbílẹ̀ sọ pé òun ò ṣe advert ẹ wo tójú abẹ ìgbà tẹ́ni yẹn ti lọ sparkling ìgbà tó dẹ̀ ti lọ ojú abẹ dẹ̀ ra move on bọ́ mọ̀mọ́ ò ní gbà gbogbo èèyàn ni mọ̀mọ́ máa bá jà ìbílẹ̀ sọ pé òun ò ṣe advert mọ́ mọ̀mọ́ lọ́wọ́ fi kọ́ra mọ́ Dorcas gbé Dorcas ò dẹ̀ mọ nǹkan tó jọ discuss kí ló kọ́ ọmọ ọlọ́mọ kó mọ nǹkan tó jọ discuss mọ̀mọ́ lọ́wọ́ fi kọ́ra mọ́ Dorcas gbé Dorcas ò fẹ́ kí ìbílẹ̀ lọ kí ló kan Dorcas ẹ̀mí lógun ni Dorcas ń polówó ìbílẹ̀ tábà sọ pé Dorcas ìbílẹ̀ fẹ́ lọ polówó lọ́dọ̀ Dorcas ẹ̀yin ò understand kíní kan pé owó tẹ́ ń gbà ṣé bí nǹkan tí fẹ́ kọ́ mi ṣe sọ ni wípé owó advert tẹ́ ń gbà ó ti pọ̀ jù bí bó ṣe pọ̀ yẹn àwọn ò lè afford ẹ̀ so ọmọkùnrin tẹ́ sọ pé fẹ́ gba 30 million lọ́wọ́ ẹ̀ èlò gan máa dúró ilẹ̀ tó máa ta 10% deposit náà wà kọ́kọ́ máa deposit èlò ní 10% lórí ilẹ̀ tẹ́yìn fẹ́ gba advert láì lọ sórí ilẹ̀ láì ṣe nǹkan kan ibo ló ti fẹ́ rí yóò ń gbọ́ fún ara ẹ̀ gan jèrè 30 million ní if tabada lẹ́ka tó ṣà ní Nigeria of today èlò gan ni ìbílẹ̀ gan gbà as this is CEO of the company tó máa wá sọ pé torí pé òun fẹ́ ṣe advert tó máa kó 30 million fún yín torí pé kẹkàn tán advert lórí TV ẹ̀kan máa tàn lórí TV báyìí máa kó gbogbo ẹ̀ papọ̀ ẹni òun nìyẹn o ẹ bá wọn ra lẹ̀ ẹ continue ìṣòro yìí ni kò sí kinní ẹ fi kinní sí ẹ gbà mọ́mọ́ ẹ pẹ̀lẹ́ má ṣẹlẹ́sìn dẹ́yìn ṣe ẹ̀sìn tí ò sówó ń bẹ̀ ni Ọlọ́run dá kó wà lọ́wọ́ èèyàn bí gbogbo ẹ̀ ṣe ń ṣe mọ̀mọ́ yẹn torí pé kò sówó lọ́wọ́ ẹ̀ kò síbi tó lè kọjú sí ó kọ́ wọn scramble kiri ni owó tí ò sí lọ́wọ́ ẹ̀ ló fi di wèrè sí gbòòrò kò expect ẹ̀ bó ṣe máa rí nìyẹn téèyàn bá ti ń ṣe kàjù náà tí ká bá ti pọ̀ jù náà ó ní expect ẹ̀ náà kò expect ẹ̀ pé bó ṣe lè rí fóònù nǹkan tẹ́ ẹ jẹ́ ló yọ yín ò mọ̀mọ́ kò sẹ́nìbọ̀dì tó bá ti ń jẹ́ ó ti pẹ́ táwọn èèyàn ti sọ fún yín pé ìwà rádaràdá tẹ́ ẹ ṣe yìí ọjọ́ kan ẹ máa kéré ẹ rò pé rọ̀ ni ìwà rádaràdá rídèrè tẹ́ ẹ ń wí ọjọ́ kan ẹ mà nílé wù mọ́ ìbẹ́ẹ̀ sọ pé ẹ jáwọ́ 70 ni 63 lẹ́ẹ̀ máa ṣe wà yín sí ìbáyìí tẹ́ ti kó gbá wọlé èmi ní kí n sọ fún yín 63 mà lẹ́ṣẹ̀ wá
tẹ́tí kó gbá wọlé wọ́n tó ń pè ní social media ni táyé bá ń jẹ ìwọ náà respect ara ẹ̀ torí èèyàn ló wà lẹ́yìn orò tó rò fi ń dùn táwọn èèyàn yẹn bá padà pẹ́rẹ́ báyìí. Anyways ẹ̀yin àtọ́tọ́ Bọ́lá nìyẹn lọ mọ́ ọ̀ràn bẹ́ẹ̀ ni àwa tẹ̀ ti fi yín lẹ̀ àbí tẹ́ bá tún lọ ṣẹ̀sìn lọ́dọ̀ anybody mo kàn ní kí n sọ fún yín ni pé Ọlọ́run ló mọ̀ nǹkan tẹ́ tún lọ gbà lọ́wọ́ Auto Bola ó tó bẹ̀rẹ̀ sí ṣe ṣòwò fún yín.